kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà mo dẹ̀ ń bẹ sọ̀rọ̀ látàárọ̀ o ò sọ anything ọkọ tó bá dún ní ọ̀rẹ́ èèyàn fi sábẹ́ aṣọ o gbọ́dọ̀ ṣe òpinnu ẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe báwo ni láì fẹ́ ṣe rí báyìí o kò dì why now why you like. ṣé o jẹ́ sàṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọlé wà ní àyà rẹ̀ miwa ọ̀dọ̀ mo rò bí àwọn ayẹlẹ yìí tó ṣí ẹ wọ́n ti padà lẹ́yìn ẹ gbogbo àrígbé yẹ wọ́n tó tẹ̀lé ẹ débi ọ̀dọ̀ tó bá jẹ́ pé ìwọ náà rán wa wàá padà lọ fún àwọn tó rán wa pé ò bá mi ní nítorí gúdúgúdú lèmi gan mi ò fi gbà kankan túra rẹ̀. àmì ò mẹ́fà ẹ̀rọ ló bá ṣe lórí mi. ọ̀dọ̀ náà listen to me ọ̀dọ̀ listen to me jẹ́ ìfọwọ́gbọ́ fún ẹ ní àná gbogbo lórí ọdún ilé yìí tí bá wọ inú ilé ìjẹ tí mo jáde tí mo padà bá ẹ ní bí how we kick you wọ́n máa sí ẹ máa tún pa sàárì ẹ you must be very stupid. o tún mí kanlẹ̀ sórí apatẹ́sọ̀ tó ń wọ̀ yẹn ẹ̀kan ni o kí ẹ máa mí kó máa ronú kó máa mí kanlẹ̀ èèyàn lè mí kan tó yẹ pé èèyàn lè bá bẹ̀ lọ nǹkan tó bá ń ṣe ẹni kó sọ kálẹ̀ mọ̀gùn tá a máa fún ẹ tó máa mú solution jáde kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀rẹ́ mo wà pẹ̀lú ẹ̀. sórí wíwọ̀ tó ń wò mí ayé tí ń ṣe mí ayé kò kéré ayé gbètì báwo ṣé bó sá mọ ọ̀dọ̀ ọ̀gá tí mo sọ fún ẹ pé mo fẹ́ lọ pé mo mú sífì mi lọ so that a lè bá mi get sẹ́ni complain wo kí n má lọ ó pè mí. kí ló ṣẹlẹ̀. mo déwájú ọ̀gá yẹn báyìí mo fún ní sífì mi sífì yẹn tó bá dé bó ṣe di nǹkan mọ́ ọ̀gá yẹn lọ́wọ́. irọ́ ṣé wọ́n sọ pé o graduate ni àbí o jáde school àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀. tó bá jẹ́ pé wọ́n sọ pé mi ò graduate àbí pé mi ò jáde school a sọ wípé bóyá it's another thing. àlè nǹkan di ìwé ṣèbí ìwé ní sífì ó di nǹkan mọ́ ọ̀gá ìbò bí oògùn bí aṣọ something mi ò tí mo sì lè explain ẹ̀. àdúró mi fẹ́ understand ẹ o ìwé pépà ó submit ẹ kọ́lẹ̀ check ẹ ó tàn sí another thing. ó tàn sí another thing inú fíìmù tí máa ń rí. that's spiritual man spiritual nìyẹn no. so o bá sọ pé yóò ṣe mí. ọ̀rẹ́ tọ́rọ̀ bá rí báyìí èmi rò kankan ṣé a lè lọ bẹ ọ̀gá yẹn ni wọ́n dẹ̀ gbà ẹ́ ṣiṣẹ́ padà nígbà wo. ọ̀gá wo. ọ̀gá tí oníwọ̀n. ok o tún expect mi pé kí n lọ sí ọ̀dọ̀ ọ̀gá yẹn kí n débẹ̀ ó bẹ́ mi lórí dànù right. like seriously mo ṣe wá rí pé o take ọ̀rọ̀ yìí personal but tí ọ̀rọ̀ bá wá rí báyìí tọ́rọ̀ bá kókè ló kalẹ̀ kó máa ní special place tó yẹ pé èèyàn lè gbé sí téèyàn máa position tó dẹ̀ máa balance. special place yẹn gan ni mo wá gbé. inú mi wá dùn pẹ̀lú nǹkan tó fọ́n sìn ọ̀bọ ìbílẹ̀ ni ẹ o mi wàá mọ̀gbà tó wá di báyìí ó submit CV dé nǹkan mẹ́ ẹ lọ́wọ́ ṣé kò yẹ kó apply wisdom ẹ ni pé there's something fishy nǹkan kan tí ń ṣẹlẹ̀ náà another side mo opinion kan máa mú wá fún ẹ. ó yànnà. nígbà lọ sọ́dọ̀ bàbá ẹ̀nà àwọn bàtà lọ́ngbà yẹn. ó ti yẹ ẹ sórí àlè fàdúrà jagun àdúrà o iná la fi ń jagun náà iná la máa fi tọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ṣé o mọ̀ pé náà ni fire ni na fire no wọ́n ó fire ẹni wọ́n ó dẹ̀ you must fire back ó ti yẹ wake up o wake up ọ̀rẹ́ ọ̀dọ̀ bàbá la máa lọ that's my own opinion for you. ọ̀dọ̀ bàbá ṣá. Moyo, time is money, please hurry up. Má bínú mò ń bọ̀, má bínú. Bọ̀sùn, má bínú, mò ń bíbẹ̀ ọ̀sẹ̀ jọ oúnjẹ ewé ìwà ló wà bẹ̀ 50,000 lẹ́wà ní envelope. Ìmọ̀tọ̀gá mi sáré jáde so mo lè mítọ̀ pẹ̀lú ìfúnni. Oúnjẹ ló wà bẹ̀ àti 50,000. Màá jíṣẹ́. Owó ṣé mo ní fi jíṣẹ́ kẹ̀. Ṣé kí n gbé fún mi wá? Kí n kàn gbé fún àti 50,000 yẹn. Ó kò tọ́jú mú ìwà. Òun rọ́gbẹ̀ rárá mú ìwà. Ó ṣe kò mọ appreciate. Àwọn eré bára wa ṣe. Ó ṣe. Moyo, sórí inú mi dùn pé mo mú bọ̀sùn wá báyìí mo mú ọjọ́ ajé mo mú oníṣọ̀ báyìí tó ló gbé fún kó gbé fún mi tó wà ní àtúnjẹ ohun rẹ̀. Mi fẹ́ understand ọ̀rọ̀ yẹn. Ojú mi ó sọ pé o gbé owó yẹn ó gbé fún mi. Ṣé mo gbówó fún ẹni Bọ̀sùn? Táìmù wo ni èmi àti ẹ ta ríra
tó gbé owó fún mi tó dẹ̀ gbé oúnjẹ fún mi jọ tó rọ́lọ́ mi ò rà sáàdò. bọ̀sùn àárọ̀ tí mò ń jáde tí ó ń fẹ́ lọ pàdé ọ̀gá mímọ̀ àtọ̀gá mi jáde kò ní aṣọ tó wọ̀ kọ́ lélẹ̀. èmi 50,000 wà máa fi lò mo lè gbé oúnjẹ sínú ẹ̀ báàgì black and green wọn ni mo gbé fún ẹ wọn ni mo gbé fún omi nìkan tó sọ ẹ wọn ni mo gbé fún o gbé owó fẹ́ mi. wọ́n ṣe ń gbé fún ẹ wíwà ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí ni. wá o mi ì ṣẹ̀ṣẹ̀ mẹ́ o náà àti kékeré la dẹ̀ ti jọ wa mo trust ẹ̀ journey tẹ̀ lọ so báwo ni owó àti oúnjẹ bó ṣe wá disappear láàrin yẹn I don't know. èmi ni mò ń parọ́. ní sùúrù gbójú mi kó sọ fún mi pé owó yẹn àti oúnjẹ yẹn èmi ló gbé fún. ṣé mo mọ̀ bọ̀sùn mọ́ ni aṣọ tó wọ̀ lélẹ̀. 50,000 naira kò sọmọdé owó mẹ́. ṣé ìfẹ́ máa parọ́ ni. Please, Dr. Olon, is it not the bag we are talking about? Black and green òun náà ni. Dọ́tà. Mi fẹ́ ọ̀dà sáà nìkan ṣẹlẹ̀ ní ìwádìí. Kò ṣe wọ́n tó lọ gbé fún ọ̀rẹ́ mi lélẹ̀. Kò sọ̀rọ̀ kò ṣe báyìí tó lọ gbówó sínú lélẹ̀. wọ́n ní kí n gbé fún yín. Ta ló ní gbogbo ṣé mo bẹ́ni tí mo fún ṣé mo fún mo gbó fún báwo ni báyìí ṣe dé ọwọ́ wọn. àǹtí ẹ̀rọ ẹni tó ní kí n gbé fún yín kò lórúkọ ó kàn ní kí n sọ fún yín pé òun ti jẹ oúnjẹ tó wà nínú ẹ̀ mo dẹ̀ ti ná owó tó wà nínú ẹ̀. gbà lọ́wọ́ mi. ẹni ò lórúkọ ó jẹ́ ọ́njẹ́ lọ́sọ̀kọ́ dájú àti bọ̀ fún ìwọ́lú. Kí ló ń tọ́lá bá mi sọ̀rọ̀ bàbá mi sọ̀rọ̀ bí sùn? Kí ni gbogbo òsì ẹ̀? Kí ni ìyàwó ẹ̀ fún lọ́rùn náà? ṣé o wà ní Kí sọ sùúrù náà? Kí sọ sùúrù náà? Oúnjẹ tó yẹ kébì ó jẹ o kọ́ lè ti jẹ ó dẹ̀ tó náwó. Sẹ́ni mo jẹ́ ni sẹ́ni mo gbé bá fún ni kí ló ń tọ́lá sọ̀rọ̀? àǹtí ẹ̀ gbà lọ́wọ́ mi. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. sọ́ra ayé kan tó wáyé o ò lè dá nǹkan rẹ ṣe mo wí bẹ́ẹ̀. àdúrà làbá ìlọlá ló kàn fẹnu sọ pé bí mo ṣe lálàá nìyẹn ṣé àdúrà àlá tó tó yìí ló lá má yẹn parọ́ fún ẹ àlá tó láyìí ó ní ẹ́písòdù ní ẹ́písòdù yẹn tá bá ní ká wo ó 100 ẹ́písòdù lálàá tó èyàn láìrú àlá báyìí ẹni tó bá láìrú àlá báyìí ayé ẹ̀ ti bàjẹ́ pátápátá. Kí mo fẹ́ ṣe? ó yẹ kó bá lọ báyìí kó lọ sí redeem camp kó lọ pa ara ẹ síbẹ̀ kó tiẹ̀ lọ kú yán kán bẹ́ẹ̀ ṣẹ́gun ayé ẹ bẹ́ẹ̀ ẹ̀ mú ìwà wà láàyè àwọn tó ń ba ayé ẹ jẹ́ ọlọ́run ọba mo fẹ́ máa sunkún fún ẹ mo fẹ́ máa sunkún fún ẹ. Lótò yìí ni. kódà ojú yìí gan. Solution mo wá sọ́dọ̀ rẹ̀ ẹ wá tó ní kó tó àmọ́ fífi mi sí ẹ̀yẹ. Solution ló wá sọ́dọ̀ mi sórí má jẹ́ n parọ́ fún ẹ mú ìwà àfi ta ló ń ṣe bọ̀bọ̀ yìí ta ló ń ṣe ẹ báyìí ta ló sọ ayé ta ló fẹ́ ba ayé ẹ jẹ́ tí màá wò ó sì wo owó dẹ̀ máa fi tiẹ̀ owó máa fi tiẹ̀ ẹni tí ń ṣe ẹ ní ò jẹ́ káyé ẹ nítumọ̀ wo wàṣọ tó kó sí ìsìn tó máa rí ẹ̀yìn sí wọ́n á rò pé bí èèyàn gbé ọ ọmọ ti tán bí èèyàn ti tán aṣọ mi náà tún lé léyìí o inú wardrobe náà ló tún lọ kó o ló ti lọ kó léyìí sí o ìyẹ̀wá Túnjí mo ń dáhùn. ṣé téèyàn bá wá fi ọ̀rọ̀ lọ yàn séèyàn máa tó ń fi dákun tó ń ṣèyàn yìí ṣé káyọ̀ bá mọ̀ wípé aṣọ rẹ mú wọ̀ òun ló jẹ́ kó tó máa fi sọ̀rọ̀ sí mi kó má láṣìírí kí má láṣìírí. ó tí ó mú mi kó sínú ilé torí bí bẹ́ẹ̀dẹ̀ tí mò ń lọ ni. torí bẹ́ẹ̀dẹ̀ wọ́n yà mọ̀ sí i. tó yẹ kó lọ bẹ́ẹ̀dẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣe ẹ́ tó yẹ kí wọ́n máa ronú bẹ́ẹ̀dẹ̀ má lọ wá nǹkan ṣe
má lọ gbọ́ nǹkan ṣe má jáde sọ̀rọ̀ ara ẹ̀ kó kàn jókòó kalẹ̀ sọ́dọ̀ mi báyìí kó bá ń rí di ó dà pé faraba ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ ẹ ti torí pé ó sì rí aṣọ wọ̀ lọ́dọ̀ mi ó dẹ̀ sì rí nǹkan díẹ̀ ní ò jẹ́ kó fẹ́ ṣe bó ṣe tọ́ wo kò kàn mí o kò kàn mí. ṣẹlẹ̀ mo máa fẹ́ wọlé mi ò lè wọlé kí ló ṣẹlẹ̀. oníbodè ti tilẹ̀kùn mọ́ ẹ láti inú. kí ni mo ṣe. kí ló ṣe gbogbo ohun tó ṣe níbí báyìí gbogbo ẹ̀ là ń rí. ẹrù Samuel kò lè sá mọ́nà lọ́wọ́ wọ́n kẹ́ kó wọlé kò ní ìlora ẹ̀ mọ́. tójú ẹ bá rí òun ni kò fara mọ́ o èmi ló ń tèmi o. Démọ́lá lólùfẹ́ rẹ̀ mo wẹ̀ wá. ọmọdé ṣe ilé ẹ̀kọ́ mi ẹ̀mí ọmọ ọ̀tẹ̀ wọlé. kíní tí mo fi tẹ lọ́wọ́ yìí èdìdí ìfẹ́ wa ni. ìwọ nìkan ni mo rí tí ó rẹwà jù ní gbogbo àgbáyé. àwọn ọ̀rẹ́ mi máa gbà pé èmi ni mo fẹ́ ìyàwó tó rẹwà jù. ibo ló wà. ibo ló ń lọ.